òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́ ṣe. I'm falling back to back. And now, the torí ẹja torí mo understand the mission mi. Ẹ jọ kí wọ́n ti máa gba Ramadan lecture. Alásà mélòó gba Ramadan lecture, alásà mélòó. Wọ́n ní ẹ máa discover bẹ́ẹ̀ bíélì àwùjọ àwọn Christian tó ń lọ́jọ́ ìwà àánú wa. Christian fúnra ẹ̀ wá ń pè mí fún lecture. Muslim tó wá ń sá. Christian ń pè yín fún lecture. Mùsùlùmí ò sì jókòó bẹ́ẹ̀. Muslim ń sá. Muslim ò jókòó bẹ́ẹ̀. Kí ló wá fà sá? Ṣe rí mentality wọn ni àti hatred tó ń ní sí mi. Wọ́n náà wà ní Islam wa gan gidi. Àwọn èèyàn believe pé Islam tún fẹ́ tòrò ju pé ẹ̀yin ẹ̀dún rẹ̀ pé àwọn bàbá ń sọ lórí kò sí denomination oríṣiríṣi ní Islam. Ṣe rí Ọlọ́run kó ṣàánú wa. Islam ẹ̀sìn ni, Muslim ní problem. Ẹ̀sìn Islam. Muslim ní problem. Mùsùlùmí tó ń ṣe. Ló fi jẹ́ pé bí wọ́n bá fẹ́ gba Ìsìlámù kó má kọ́ di Mùsùlùmí náà kó gba Ìsìlámù náà. Tó bá ti mọ Islam ìwà Muslim ò ní jọ lójú. Ló yẹ káwọn wá sọ pé Ọlọ́run kí wọ́n kọ́ mọ Islam tó mọ Muslim. Tó bá mọ Muslim wà ò ní gba Ìsìlámù. Torí pé ọ̀tọ̀ ni wá Mùsùlùmí tó ń ṣe ọ̀tọ̀ ní tí Islam kọ́ wọn. Ọ̀rọ̀ wa ti wá dàbí ọ̀rọ̀ Yẹ̀húdí tó ń gbófin mi ó ṣe dání tó ń ṣe fẹ́ nù wọn. Bọ́rọ̀ wa ṣe rí ẹ̀gìsálẹ̀ nìyẹn. Gbogbo ká máa forí ẹ̀gìra wa ká máa ran lọ́wọ́ Islam kan ló gbé wa. Gbogbo Islam gbá ni pé peace ẹ̀yin náà wáyà kan ní Kùránì ẹ̀ sọ́ọ́ gbàgbọ́ra kan ni ọ̀rọ̀ ogun sọ́ọ́ tọ́ba ọ̀rọ̀ ogun Ọlọ́run bá bọ̀ Ọlọ́run táwọn kò fi wá sáwá báyìí fún ààbò lójú ogun Ọlọ́run ẹ gbà wọ́n ẹ má lé wọn ẹ wá sìn wọ́n ẹ wá mú dání báyìí ṣe kémi mú kèfé dání lójú ogun ṣe wọ́n lè pa náà máa mú lọ sínú ilé ẹ̀gbọ́n ya wọlé lọ́ máa sùn máa ṣe wà jáde ẹ wo tí Islam kọ́ wa ẹni tó fẹ́ bá mi jà lójú ogun nìyẹn o ó wá ní Jamiu mi bá ìjà wọn tó fa gbogbo mi Ọlọ́run yẹn dáàbò Muslim mélòó ló lè ṣe Muslim ẹgbẹ́ ẹ̀ lẹ́nu ibi ṣe bí òun láti ìṣúbà níbọ̀jù. tẹ́ ń gbéra yín lọ kóòtù. ìyẹn òun ṣèwà ìsìlámù ó ṣèwà ìsìlámù ìwà àwọn mùsùlùmí kan ni tí ó wà generalize anyway. àkókò kóòtù ẹ lọ ni pé ẹ fẹ́ kọ́ torúkọ yín ṣe ni táwọn kan bàjẹ́. dandan nìyẹn torí pé ó ṣe ń deny yẹn ṣẹ́ni tó máa ń kékeré sí pẹ́ńkọ́ọ̀tù mi ò jẹ̀bi ni nígbà tó máa rán ọ̀bọ yẹn lẹ́wọ̀n wọ́n ní sọ pé ó jẹ̀bi ibi bí wọ́n ń ṣe kéèsì lẹ́rìn ọ̀sẹ̀ méjì. 2 weeks. kò pé 2 weeks. wọ́n sì rán lẹ́wọ̀n. wọ́n dẹ̀ rán lẹ́wọ̀n àgbà tó lóun jẹ̀bi kí ló wá kù. kò sẹ́jọ́ mọ́. kò sẹ́jọ́ mọ́ kò sí pé àmágì kò no argument sáré lọ ẹ̀wọ̀n ọdún kan. tó bàbá ẹ pọ̀ tẹ́ ìbẹ̀rẹ̀ kínní lápàláyé Latifu Adébọ̀wálé táwọn èèyàn pọ̀ tó ń ṣe wọ́n ṣe lọ́tọ̀ wọ́n ṣe lóṣù wọ́n sì ẹni ẹ̀yin nìkan lè fẹ́ ríra yín jù lónìí báyìí. then bó ṣe rí sà káfílẹ̀ káfí kẹ́sìlẹ̀ àbí kí ni going forward kí ni future òkè wọlé ẹ̀kọ́ àbí kí ni future dáwà tẹ̀gbẹ́ dání. ṣe rí lọ́dọ̀ tèmi ó wà secured torí mo di train àwọn tó lé 17. tó lè dádúró dáadáa. ó dà kí n má sí Nàìjíríà dọ́là kí n kó Nàìjíríà fọdún méjì kò ní dúró tí mo rántí bá ti ń gbà wà láì ṣẹlẹ̀ nígbà yẹn tó àwọn ọlọ́pàá lé mi kiri tí mo sá lọ kú tọ́nu fọ́sẹ̀ mẹ́ta wá sí òdúró gbà mo lọ Mọ́kà wá sí òdúró so future dáwà secure lọ́dọ̀ Rìsálà as I speak. Rìsálà. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wa organization tiwa ó secure dọ́là dó àwọn akọ́nà wà ní àwọn Arif wọ́n wà Iléṣà táwọn náà gbé àwọn ṣèbìrì náà lọ́dọ̀ yín náà ti kú àbí. ẹnu ọ̀kọ́ ṣọ̀dọ̀ mi Christian làwọn tẹ́lẹ̀ wọ́n wá di Muslim wọ́n wá into dawa. ta ló gbọ́n sínú Islam sẹ́yìn ni. èmi kọ́ mi gbọ́ ẹgbẹ́ sáà mi tiẹ̀ mọ̀ ìjọ tí wọ́n kọ́ máa mọ̀ wọ́n ọlọ́ṣọ́ àti nìbàdàn kan ni Ọ̀yọ́ náà wá bá mi wọ́n là ń jẹ́ Arif ókè ló ṣẹlẹ̀ wá ṣàlàyé ara wọn ní káwọn fẹ́ kí wọ́n ṣe wá sí fáwọn mo dẹ̀ place ẹ̀ àwọn ọ̀dẹ̀ dáwó fún wa a lè gbé wá sí lọ́bẹ̀. èsì lọ ṣe tàbí lọ́ǹchì wọn formally. tó ọjọ́ iwájú yẹn ṣé ẹ ti kanlẹ̀ àdókè sọ̀rọ̀ ń gbà lọ. náà mo ti kanlẹ̀ ó wà secured. àwọn táwọn. kódà kí n kú lẹ́yìn dáwọ̀ lè kú. ẹ ní tí kú báyìí ló gbọ́ lọ. no èmi kú náà èmi kọ́ no ṣẹ́rí mi
èmi ò gbàgbọ́ nú ayé that's my life máa ń ṣiṣẹ́ bí ẹni tó máa kú lọ́la ni máa ń ṣe bí ẹni tó máa kú lọ́la ni àti tó máa kú next minute ló fi jẹ́ pé èèyàn ṣe máa ń ṣọ́ ohun tó máa ń ṣe èmi ẹ̀ pàrọ̀ fún yàn o mi ò dẹ̀ mọ owó tọrọ wàhálà tí mo ní gbọ́ngbọ́n nìyẹn mi ò mọ owó tọrọ lọ́wọ́ yàn ṣé wọn ẹlòmíì bìrì pé ó yẹ kó béèrè tó bá ní ìdì náà èmi ò mọ béèrè that's my problem mi ì dẹ̀ mọ owó yá so ọ̀nà olókun ṣàánú mi látọ̀dọ̀ ara ẹ̀ látọ̀dọ̀ ara ẹ̀ nìkan ni ó náà. ẹ̀yin ká lè fi méjì ká fi kásẹ̀ lọ àwọn kan ni pé mẹ́ta gan ni gbogbo àti dáwà yẹn tó ń tẹ́ pé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ń gbà yẹn láyé àwọn èèyàn pọ̀ bí bá èmi gan máa wà ń bẹ̀rẹ̀ gbà a máa gorí fẹ́sì báyìí ní orílẹ̀ gbogbo ẹ̀ báwo ló ṣe rí nsìn. ẹ ṣeun ṣe rí Yorùbá ní ọba mẹ́ta ìgbà mẹ́ta ló ilé ayé òde lọ bí ọ̀pá àbọ̀ ṣẹ́gun pírọ̀ tẹ́yìn sọ yẹn ayé máa ń bùkún wá sí wa fọ́dún kan ni wọ́n máa ti san owó lẹ̀ wọ́n máa san instrumenti owó iṣẹ́ àtàmàgbà owó epo tó bá rà sí mọ́tò wọ́n máa san fún wa nígbà yẹn wọ́n máa san wọ́n máa bùkún ọdún kan mo rántí ọdún kan ní 1997 àti ní booking wọ December láti January tí ò sáyè rárá every week kò sáyè àwọn kan wá wá látàbúlé òkì yánà lọ́hùn àwọn adúbàdìbà ní ọ́fíìsì pé àwọn ní di emergency lecture ní April wọ́n wá ní January ni o báwọn ní èmi April ẹ̀ṣẹ̀ àwọn wò pé April ọ̀nà sì jìnnà o ọ̀tọ́ dé adúbàdì kò sí booking rẹ̀ ṣé máa ti pé next year lè máa rí ilé wọn jẹ́ ń ti kí ló ṣẹlẹ̀ adúbàdì bá pè pé Jamiu ìwọ lọ ṣe fún wọn lọ ṣe Monday Tuesday Wednesday ìwọ ní wọ́n Thursday Friday ló máa ń ṣe kí ni ọjọ́ tí Monday Tuesday Wednesday mo dẹ̀ lọ ṣe kódà ìyàwó baálé ìjọ náà ló ń gba ìsìlámù àtọmọ ẹ̀ that was the first problem tí wọ́n kọ́ ṣe tí wọ́n gba ìsìlámù lọ́wọ́ ṣé wá rí bí kí ọ̀ṣẹ́ wá dínkù àsàlátù tó ya wọlé gbìí ló bá dá wà jẹ. àsàlátù tó ya wọlé ló bá dá wà jẹ. second question àwọn yóò gbọ́ wá sí mọ́ àsàlátù mi. ẹlẹ́ẹ̀kejì sà àwọn èèyàn máa ń sọ létí wa àpò oníròyìn làwa létí wa Ustaz Jamiu wọn mọ báìbù ju Kùránì lọ. tó máa sọ bẹ́ẹ̀ wọ́n rí wí ìdí ni pé ẹ̀ǹpẹ́ mi ò kéwú mi ò ṣe ní kéwú ayé gbà gbogbo ẹ̀mọ́ Kùránì ọmọ àmọ́ kéwú mi ò dẹ̀ mọ́ kéwú so èmi ò pretend o èmi ò mọ kéwú náà ò sọrí fún òsì ńlẹ̀ bàlájà òsì ńlẹ̀ bọ́tọ̀ lọ fi kẹ́ mi ni pé ṣe rí deep knowledge Bible tí mo ní ó yẹ kí n gbọ́ Kùránì yé dáadáa ẹ gẹ́tì deep Kùránì tí mo Bible tí mo ní yẹn ó yẹ kí n gbọ́ Kùránì yé dáadáa ayé àti bá tún mi fún bàbá àti máa gbé kí n kó jẹ òsì ayé àti máa tún pé báyìí ṣe because tó àti ní í ṣe pẹ̀lú ní Yẹ̀húdí Nàsárà kan gbàgbé Yẹ̀húdí àti Nàsárà kan gbàgbé mo mọ deeply nípa ẹ̀ dáadáa ni tó fi ìdí tèmi nìyẹn mo sọ kan yọ kan àwọn kan bẹ̀rẹ̀ sí bú mi mo ní ìgbà yẹn mò ń sọ̀rọ̀ Jésù olúwa kankan má fi gbólóhùn kan ní fídíò yẹn mo ní tẹ́lẹ̀ kan bá tún mọ Jésù jù mí lọ lódò ni àbáṣọ̀rọ̀ ẹ̀ gbọ́ pé kí n gangan mo ní mo tí mò ń sọ nítorí máa fi rán èèyàn tèmi ò ń ṣe pé mo kọ́ máa lọ kí nìkan nígbà lórí ọ̀gá mi apàdé lórí fíòdì ni ó rí tó wà nù mí pé instrument mọ̀ bọ́ì lóye fàmọ́ra mo ti máa ṣe wá sínú mọ́tò ní mọ́ọ̀lù ẹ̀ kí n tó máa dé balẹ̀ rárá 1991 ti wá sínú mọ́tò 1991 mo lè ṣé wò wá tí mo fi mọ́ ni wá ti láwọn tó CMS ní mọ́ọ̀lù ẹ̀ máa lọ lẹ́ẹ̀mẹ́ta kí n tó bọ́lẹ̀ lọ sọ́fíìsì mi. ọ̀rọ̀ Christian Muslim náà òun ni mò ń lò kódà máa ń kó báyìí àti Kùránì dání ni ní mọ́tò báyìí méjì máa ń gbé dání àti Kùránì ẹ̀yọ́. bọ́tà lẹ́yìn rí ń gbà yẹn tó ta yín kìjì kẹ́ tó máa ṣe. ẹ ṣeun wọ́n pe àáfàá kan ní evangelist abdullahi kúrò náà wò jẹ́ bí máa kó comparative la yé mi 94 ni 94 a máa ń ṣe program kan ní
94. 94. Okay, tó ẹni 91 lẹ́ẹ̀kan. Èmi ti ń ṣe inú mọ́tò pé máa kọ́kọ́ pé mo rí èèyàn báyìí tó ń ṣe tó ń ṣe 94 ni mo pàdé ẹ̀. Èmi máa ń ṣe inú mọ́tò ni mi ò pàdé pé mi ò gbọ́ nípa ìwọ̀n ṣe wáyé mi ò gbọ́ nípa ìwọ̀n ṣe wáyé tì nítorí ẹ̀ kì í ṣe inú mọ́tò yẹn lọ́wọ́ ni pé tábà nù mọ́tò àwọn kìrìsìtẹ̀ máa ń sọ̀rọ̀ sí wa pé you can be a Muslim kìnìkan Christian kìnìkan yóò onírọ̀rùn wọ̀ mí ni ọ Bible ìwé anything mo wá lọ́gàá kanjọ́ náà lọ́wọ́ wọ́n pè ní Ayọ̀dúró Emmanuel ọ̀gá ó like mi gan likeness tó ní sí mi yẹn èmi ò pé likeness sí pé ọmọọṣẹ́ tó dáa àṣọfẹ́ kí n di Christian ni ìjọ́ náà lọ́wọ́ bá pè ń pé Jamiu tó ó máa kírun dáadáa wọ́n á ní òun fẹ́ kí n lọ Bible kí n máa kà mi ò ka Bible láyé mi 1991 mi ò kárí lẹ́bi ṣe wọ́n ní kò fẹ́ kí n máa ka Bible ok mbára good news yọ̀rọ̀ lọ́hùn Bible dẹ̀ ní kí ni kò tẹ́ bá ń kà wọ́n máa dùn mọ́ yín ó dùn gan. àwọn náà kakọ ní school gbà yẹn Bible my story book. èyí tẹ̀ tiẹ̀ ka yẹn story book lẹ́ka ṣẹlẹ̀ eléyìí tẹ́ bá ka Bible lọ kọ́ máa pè ọlọ́ngbọ́n ẹ̀ nídìde. Wow. Any deal, no, because if they so ye suspense ẹ mọ̀ kí ni nẹ́sì mo fẹ́ kànú kìíní. Bible bó ṣe kọ́. Ọ̀gá mi sọ wá rí i pé mò ń gbádùn reading yẹn tó bá ń pè mí ní ìdè ìdílé mi gbé máa ń gbọ́ pé òun kí n má nìde wọ́n rí pósí níwọ̀n mi kò kí ń pè mí wọ́n fẹ́ rajà máa fi mí lẹ̀ ní kí n máa kà. Ọdún tí mo kà tó mo kà for a good 1 year. Ọdún yẹn gangan lọ̀gá mi dọ́fíìsì ó kàn wá ń jẹ́nà lọ́hùn ó máa wá o kò bí mi lè rè rí kò bá mi sọ̀rọ̀ rí lórí ẹ̀ ó kàn ní à Jamiu àti ẹ̀dùn gbọ́fọ́ lọ́hùn àfa àkọ́ndé wà tó fẹ́ Christian níyàwó pé àfa àràjì yẹn kéwú dáadáa ó ní àfa àràjì di Christian lánàá ó ní à àfa àràjì ó di Christian ó ní ẹ̀ orúkọ àwọn ọ̀gá ó kè tẹ̀sí sílẹ̀ lánàá mo ní kí ló bí ó yà sọ ìyàwó ẹ̀ fẹ́ bímọ ó fẹ́ bọ́kùnrin orúkọ ọkùnrin sọ wá dé bóyá kí ni ọ̀gá gan mo ní madam àfa àràjì ò mọ kankan ó ní à ẹni tó wọn kéwòn ní èdè ló gbọ́ kò gbọ́ sìlámù ó ní sìwọ́n ló gbọ́ sìlámù yìí wọ mo ní màdá tí mo mọ ẹ̀ mọ́ o ẹ jẹ́ pàtó ẹ̀ mọ́ ó lóhùn mo ní bẹ́ẹ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ mẹ́ta kan lọ́wọ́ yín tọ́wọ́ ìdàmú lóhùn ṣé o mú èsù kúkú lóhùn yẹn èrí gbà pé a ilé ẹ̀sọ́ pé mi ò mọ̀ ó bá lọ pé ẹ tó jẹ́ pásítọ̀ bíi 10 years ago wa obìnrin nìyẹn náà bí ẹ ṣe dé ẹni Jamiu Oya kí ló fẹ́ bèèrè lọ́wọ́ fáànù máa ń pè mí mo bá jókòó báyìí mo bá dúró ní ẹ̀sùn mo ní mo ka Bible gan iná dẹ̀ mọ̀ mo kà tán madam náà mọ̀ Bible mi rè ó ní òun náà rè sí wàhálà mo ní ẹ̀sùn wọ́n sọ pé Jésù ní ọ̀nà òyìnbó àti iyè báwo ló jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàlàyé fún mi kí ni ìbéèrè kejì mo ní kejì ni pé wọ́n ní Jésù ọmọ Ọlọ́run ni ìkẹta wọ́n kò fẹ́ ṣẹ̀ wá wọ́n ní gbogbo ìbéèrè yẹn kékeré ní gbogbo ẹ̀ wọ́n ní kí wọ́n tú ọ̀nà òyìnbó àti iyè náà wọ́n tú bálabàlabàlà no quotation nothing ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń kọ́ ẹ Jésù ló kú fẹ́ ṣe wa ìgbà tó gun lẹ́gàn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀jẹ̀ tó bọ́lẹ̀ no quotation nothing ẹ̀ Ọlọ́run ló bí Jésù ìyẹn ò rújú kò mú quotation kan wá fún ìgbà ṣé mo lè sọ ní kí n sọ̀rọ̀ mo kọ́ tún John 14:6 pẹ̀lú quotation lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa parí ó jẹ́ òtítọ́ báyìí iye ó kàn dénú ó láyọ̀ àfa lọ́wọ́ yìí ó mọ nǹkan tó ń sọ wà láìta lẹ́sùn lẹ́lẹ́ wà ó láàfà lọ́wọ́ yìí mò ń lọ pé kó wà lọ́wọ́ nìyẹn àṣọ́rọ̀ ẹ̀ dùn ọ̀gá mi bàbá ìjọ ìmùkọ́ ní problem náà 1996 ní ẹgbẹ́ wọn máa ń kọ́ra mọ́ mi lẹ́yìn tó sin lọ tán àwọn ìjà mi dé lọ́bẹ̀ ó dé kí la gbé kí lè jù wọ́n ló ní ìbèrè béèrè tí wọ́n fi kó lọ bí ìṣèwà láìmí gbádùn wọ́n tún wá set me up wọ́n gbówó kan sí mi lọ́rùn jọ náà lọ́wọ́ 350,000 naira nígbà yẹn salary mi 350 mo ń gbà o 350 naira kò 500 naira 350 naira ní salary mi wọ́n dé èjì 350,000 sí mi lọ́rùn. Wow. mo kàn ní ìjọ tó wá fẹ́ lé mi olólè mi mo lé mi ò lè ṣé mo gbé nǹkan yín rí mo ní kó dàgbọ́n ẹjọ́ kan ẹnìkan wá tó ń ná dẹ̀ mọ̀ ó san owó lé 50,000 fún mi ó wá rajà mi ìmẹ́ tó jẹ́ màmá ká ó rọ̀ níwọ̀n ẹ̀kọ́ owó yẹn lé 50,000 tí máa kó fọ́gá mi ó lè má fi jíṣẹ́ mo á tọ́jú ẹ̀
yóò tẹ̀lé wá ẹni ẹ̀kọ́ olú ẹni wá káàkiri gbogbo ọjà Kaduna ló ti máa wá wá dé níjọ́ wá ní à òun béèrè pé òun sanwó kan 50,000 nígbà tó wà ra yà last òun sì béèrè lọ́wọ́ òun mọ́ ní à ok 50,000 yẹn oye báyìí ó ní bẹ́ẹ̀ ni ṣé mo lè mi lẹ sọ fún ó ní ọ̀gá mi ní à ń jòkó ó ní Jamiu ìwọ ló sọ mo ní bẹ́ẹ̀ ni bá lọ tọ́ bọ mo tọ́jú ẹ̀ sí bá ní ṣòwò rẹ̀ ó lóun rè má kó ọ̀gá mi ó tọ́jú ẹ̀ mo ní mọ̀ pé mi kọ́ mo ní òun ló ní ṣé ìwé kó trust mi tó báyìí òun wọ́n set mi up ìjọ tó wá sọnù ó wá rán lọ́ọ̀yà kan wá fún mi pé kémi sọ pé ẹni tó sanwó yóò sọ mo ló san lọ́ọ̀yà bá pè mí sẹ́yìn pé Jamiu wa òun lè ràn mí lọ́wọ́ o mi lọ́nà o tí má lè gba fàyè fún Jésù wọ́n ràn mí lọ́wọ́ mo ní wàhálà ìkìlọ̀ sẹ́wọ̀n ó pè mí ó ní mo ní bẹ́ẹ̀ ni mo ní ẹ̀wọ̀n yá ó yẹ gbé lọ́kọ̀ọ̀sì fẹ́ lọ ó ní ó kàn bínú jáde mo ní náà ìjọ kẹlọ gẹ́gẹ́ wá bẹ́ẹ̀ sí lálẹ́ ní mo sọ ẹkún kan jọ yẹn la ilaha illallah ó wá kúrò lé mi lórí ṣé mo á dúró sí ẹ̀rọ ṣọ́ọ̀bù ẹ̀ báyìí mo ní madam tẹ́kẹ̀ mo jí owó yìí o kọ́ lọ ń jẹ míyàn tó ju 350 yẹn lọ but tẹ́kẹ̀ mi kọ́ mo fún lóṣù mẹ́fà ẹ máa sọ times 2 owó yẹn nù nínú ṣọ́ọ̀bù mo kàn jáde ni la ilaha illallah baba ìyá dúró tọ́ lọ́wọ́ 96 ni o ìjọ tó pọ́dún kan gbére ó gbẹ̀rù kan lẹ́yìn ìgbà yẹn mo kàn ní dáàbà tó wá bá mi lé ni ìjọ tó pọ́dún kan gẹ́gẹ́ ìjọ kejì tó mọ́ tó mo kàn lé sí ẹlẹ̀ dáàbà kan bá mi lé mo pílọ̀dù mi ìdẹ̀ níṣẹ́ ìlábọ̀ nínú kí n mú gàrí ọ̀rẹ́ mi kan wà ń gbà àbúyù sọ máa ṣe dára fún ó máa fún mi 10 naira láàárọ̀ 10 naira ni o máa ra ẹ̀pà 5 naira gàrí 20 naira sàfùlà 20 naira máa wọ mọ́tò 10 naira lọ sí èmi lọ preach nínú mọ́tò ní owó 20 naira ni o máa wọ mọ́tò 10 naira lọ. ọmọ máa ń gbọ́ lọ inú mọ́ọ̀lù ẹni. ọmọ máa gbowó àlọ tí máa mọ̀ ní gbowó mọ́ màá tún àwọn lẹ́yìn mẹ́ta ò ní gbowó mọ̀ pé mi ò pé kí mo dá má ní màá bọ́lẹ̀ mo lọ ilé mo lọ ra gàrí àtẹ̀pà tí máa mu òun ni máa mu ṣúlẹ̀ mo lè ṣe òfúṣù mẹ́fà gbáko mo máa lọ ni pé jọ́sọ́ òfúṣù mẹ́fà second day ni dáhà bàbá mi ọkùnrin Gabriel mo tún dé gbá kọ̀ọ̀kan lẹ́kùn Jamiu wey you win a day yeah you know very well I no get job now I go I dey sleep mo ṣe lọ preach dey gbà yẹn ni wọ́n ní you be prophet o mo prophet wetin happen only you talk am 6 months ago torí Igbo ni say madam go lose double of that money he lose am o only na yesterday ọmọ táwọn gbà tó jóbìnrin ó dé àwọn lọ box owó tí bá máa ti close àgọ́ bọ́ sínú báńkì àwọn fi sẹ́rọ̀ téèpù lẹ́pà àwọn àkànjọ́ kejì lédi ẹ̀ dẹ̀ gba owó yẹn kúrò ní ṣọ́ọ̀bù àdáwọ̀ àṣọ́ọ̀bù ó dẹ̀ gbé fún boyfriend ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báńkì ó dẹ̀ wọ báńkì náà lójú ẹ̀ bí o ṣe wá sọ́fíìsì níjọ́ kejì rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí wá kiri olùgbà wọ́n ní madam dey call you make you come wọ́n beg you. When I'm not going with you now. What is that doing? No. Then I'm not coming with you. Ma wa fúnra mi tó bá convenient for me. Ó bá lọ. When you see the when I'm the vessel, at least God don't vindicate me say activity. Ìgbà tó wá di pé mo á lọ ní bí a week later. Àwọn David ó ní Jamiu pẹ̀lẹ́ mo ń dúró rẹ̀. Bó wé kí mi dáadáa lọ́hùn. Ó ṣe bínú mo ní ìbínú. Mo ní bọ̀ Ọlọ́run ti dá mi láre àgbà. Gbogbo ojú tí orí mi yàn lọ gbogbo ilẹ̀ wa ń bí yìí sí. Ẹ kí mi ó ń ṣolè. Wọ́n ní kí ló wá ń ṣe mú mi ṣe ọ̀nà mo sùn mo jí ni ó dé padà èmi síbí mo ní ṣe mo sùn mo ń jẹ ọ̀nà màdà ó pè mí gan o mo ló pè mí mi ò lóúnjẹ jẹ gàrí mo mú o mo ní bọ̀ ó pè mí ju kí n máa ń ṣe lọ mi kó lọ fi sẹ̀ nìyẹn ní ọlọ́dẹ ti kẹ́ ẹ̀ náà mo ní mo mọ mú dáadáa nígbà tó wá di inú àwẹ̀ kan bí ọdún bí 98 àbí 99 àbí àti kúrú ẹ̀ wọ́n á ṣe wá sí ní junction wọ́n pè ní wọ́n á ṣe aláṣọ òkè ní Ọ̀fin road máa ṣe wá síbẹ̀ nínú àwẹ̀ ó wà ṣọ́ wọ́n gbọ́ kó sì gbà yẹn ó ń gbọ́ bíṣọ̀bù wọ́n á lọ kí wọ́n gbé yá Jamiu wọ́n ní Ustaz Jamiu point of correction yá ó ti dáfà alágan mo níbẹ̀ ni máa ẹ̀gbọ́n náà gbẹ̀gbẹ́ mi náà ní àwọn náà máa gbọ́ tẹ ọ̀rọ̀ Jésù ó máa sọ dáadáa mo ní ti máa sọ kú nìyẹn ní ìwà bàbá ṣé fílọ̀ tí mo ṣe nu mọ́tò tí mo wà lọ ní ṣọ́ọ̀bù ẹ̀yẹn mo fọ́lọ̀ bùrẹ̀ wà láì ọmọ tó bí wọ́n pè ní Tolú
ṣe ló bá mi gẹ́nà lọ́hùn pé Ustaz Jamiu your salary na 350 naira ó ní tó ń ṣe ó ló máa ń ròyìn gan onú mọ́tò ó máa ń dánú mọ́tò ló gan ó ní ọba ìbùgàn mo ní ìyá I know ó ní òun lè mú lọ sọ́dọ̀ pásítọ̀ àwọn pé ọmọ fún $5,000 per month wallahi ta'ala mo ní Tolú I'm not doing this for money I'm doing this for God only we no go reach o we no wan reach kẹ́ni mo tí mo ti là kó yánu ayé. bàbá ká máa fẹ́lẹ́ ṣe lọ lórí táìmì nínú. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.